kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú ńláńlá ó tí a tún fi rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹrin. A sì gbàdúrà pé ní gbogbo orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá ní oṣù kẹrin yìí, ayọ̀ yóò bọ̀ wá fún wa o, àṣeyọrí yóò bọ̀ wá fún wa o, ìlọsíwájú yóò bọ̀ wá fún wa o, ìgbéga yóò bọ̀ wá fún wa, àti wípé ní gbogbo ìrìn àjò wa tí a ó rìn nínú ọdún yìí, bí a bá ti ń lọ re, a máa bọ̀ re ní orúkọ Jésù. Ààbò Olúwa yóò dájú lórí wa. Ọ̀rọ̀ tí a gbọ́ lé ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́bọ̀ ọjọ́ 11 oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò lé ní sọ wípé àwọn ìpèníjà jíjẹ́ ẹni àmì òróró apá kejì. Ìpèníjà jíjẹ́ ẹni àmì òróró apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 52. Àkọ́sórí nínú ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 52. Ṣùgbọ́n ẹ̀yin tí kò mọ̀, tí ó ń ṣe ohun tí ó yẹ sí lílù, òun ni a ó lù ní ìwọ̀n. Nítorí ẹnikẹ́ni tí a fún ní púpọ̀, lọ́dọ̀ rẹ̀ ni a ó ti gbé béèrè púpọ̀. Lọ́dọ̀ ẹni tí a bá gbé fún ní púpọ̀ sí, lọ́dọ̀ rẹ̀ ni a ó gbé béèrè sí. Wàyí, Bíbélì kíkà wa la mú nínú ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 24. Máàkù orí 21 títí dé ẹsẹ̀ 24. Ó kà báyìí, ó sì wí fún wọn pé, ẹ wá, ẹ̀yin tìkálára yín sí ibi jù lé apá kan, kí ẹ sì sinmi díẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń wá, tí wọ́n sì ń lọ. Wọn kò sì lè rí àyè tó bẹ́ẹ̀ tí wọn ìbá fi jẹun. Wọ́n sì bá tí ọkọ̀ ń lọ sí ibi jù àwọn nìkan. Àwọn ènìyàn sì rí wọn nígbà tí wọ́n ń lọ, ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀. Wọ́n sì sáré bá tí ẹsẹ̀ ń lọ síbẹ̀ láti ìlú ńlá gbogbo wá. Wọ́n sì síwájú wọn, wọ́n sì jùmọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Nígbà tí Jésù jáde, ó rí ọ̀pọ̀ ènìyàn. Àánú wọn ṣe é, nítorí wọ́n dàbí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Ó sì bẹ̀rẹ̀ sí ní máa kọ́ wọn ní ohun púpọ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Ní ìtẹ̀síwájú ìjíròrò mi láti àná, ọ̀kan nínú àwọn ìpèníjà jíjẹ́ ẹni àmì òróró ni pé a máa ń wo àwọn ẹni àmì òróró bí ẹni tó lágbára ju bí wọ́n ti ṣe rí lọ o. Nítorí wọ́n ń gbàdúrà, Ọlọ́run sì ń dáhùn lójú ẹsẹ̀. Àwọn ènìyàn rò pé wọn kò nílò àdúrà fún ara wọn. Pẹ̀lú nítorí pé wọ́n ń gbé ọwọ́ lé aláìsàn, tí aláìsàn sì ń gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ènìyàn rò pé wọ́n jẹ́ alágbára tí kò sì lè rẹ̀ láíláí. Nítorí wọ́n ń wàásù tí àwọn ọkàn sì ń rí ìgbàlà. Ó ṣeé ṣe kí a rò pé wọn kò ṣe é dánwò, tó sì jẹ́ pé wọ́n máa ń fẹ́rẹ̀ẹ́ rí ìdánwò ju àwọn ènìyàn mìíràn tó kù lọ. Mósè ṣe àṣìṣe kan ṣoṣo ní 40 ọdún tí ó ti ń darí àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n Ọlọ́run sọ pé kò ní dé ilẹ̀ ìlérí. Ó sì ti ń ṣe agbẹnusọ fún àwọn ọmọ Ísírẹ́lì ní ìgbàkúgbà tí wọ́n bá ṣe ohun tó burú níwájú Ọlọ́run o, tí Ọlọ́run sì ti ń dáríjì wọn o. Ní báyìí, nígbà tirẹ̀ dé báyìí, kò sí ẹnikẹ́ni láti bẹ̀bẹ̀ fún Mósè. Ǹjẹ́ o fẹ́ láti di ẹni àmì òróró ńlá? Múra láti ṣiṣẹ́ ńlá o, kò sì ṣiṣẹ́ láì sinmi. Nígbà tí mo ṣe àwárí pé Bíbélì sọ pé kí n máa ṣe ojúkòkòrò àwọn ẹ̀bùn ti ẹ̀mí, inú mi dùn. Mo béèrè fún ìlọ́po 2 agbára Èlíṣà, ti Pétérù, ti Pọ́ọ̀lù àti ti Jésù Kristi nígbà tí ó wà láyé. Mo tún wá béèrè pé kí a pa gbogbo rẹ̀ pọ̀ kó tún jẹ́ ìlọ́po 2. Ọlọ́run kìlọ̀ fún mi nígbà náà pé mò ń béèrè fún àwọn tó léwu, nítorí àwọn ènìyàn kò ní jẹ́ kí n sinmi o. Nígbà tí àwọn ènìyàn bá rí pé o ní àmì òróró, wọn yóò gbé àwọn ìṣòro, wọn yóò wá sọ́dọ̀ rẹ, kódà lẹ́yìn tí o bá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wọn tán lórí pẹpẹ o. Wọn yóò tún fẹ́ rí ọ ní ìdákọ́ńkọ́. O kò lè lé wọn o, o kò lè lé wọn dànù, nítorí èrèdí ìfàmì òróró yàn rẹ náà ni láti sìn. Nígbà tí
mo gba olùrànlọ́wọ́ fún ara mi tó sì bẹ̀rẹ̀ iṣẹ́. Kí ni àwọn àkókò? Ó béèrè lọ́wọ́ mi wípé kí ni àwọn àkókò iṣẹ́ wa? Mo ní a bẹ̀rẹ̀ iṣẹ́ ní agogo 5 òwúrọ̀. Ọlọ́run nìkan ló lè mọ ìgbà tí a ó parí o. Ìdí nìyí tí ó fi yẹ kí a re àwọn ènìyàn mìíràn tí yóò jẹ́ ẹni àmì òróró. Ìjọ ìràpadà wà ní orílẹ̀-èdè 200. Ó wà ní orílẹ̀-èdè 210 ní àgbáyé. Báwo ni mo ṣe fẹ́ ṣe é tí gbogbo ọmọ ìjọ bá fẹ́ gbé gbogbo ìṣòro wọn wá bá mi? Ìdí nìyí tí ìjọ ìbílẹ̀ kọ̀ọ̀kan ṣe ní àwọn olùṣọ́ àgùntàn tó ní àmì òróró tó lè gbàdúrà fún àwọn ọmọ ìjọ. Kìkì àwọn èyí tí wọn kò bá lè yanjú ló máa ń wá sọ́dọ̀ mi. Ọlọ́run pàápàá ti mú kí àwọn nǹkan kí ó tún rọrùn fún mi ní mímú ṣẹ. Ọlọ́run ti jẹ́ kí ó rọrùn fún mi nípa mímú kó ṣeé ṣe fún mi láti gbàdúrà láti orí pẹpẹ kí n sì sàmì sí aṣọ ìnùjú èyí tí a fi ń ṣe àwọn iṣẹ́ ìyanu tí àwọn ènìyàn ìbá ti pé wá gbé bá alábòjútó gbogbogbò fún ìgbà kan rí. Àwọn aṣọ ìnùjú tí wọ́n gbàdúrà sí ó ti jẹ́ kí iṣẹ́ ìyanu ṣíṣe rọrùn tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó ń ṣe iṣẹ́ ìyanu tí àwọn ènìyàn ìbá tún wá gbé bá alábòjútó gbogbogbò èyí tí wọ́n ti ń ṣe ní ìgbà kan rí. Ọ̀pọ̀lọpọ̀ ojúṣe àti ìpèníjà ló wà pẹ̀lú jíjẹ́ ẹni àmì òróró. O gbọ́dọ̀ ṣetán láti gbà wọ́n mọ́ra o. Kókó ọ̀rọ̀ ìfàmì òróró yàn náà máa ń wá pẹ̀lú ojúṣe àti àwọn ìpèníjà. Ẹ jẹ́ kí a gbàdúrà wọ̀nyí. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, gbogbo ìpèníjà kí ìpèníjà tí ó lè dìde nítorí ìfàmì òróró yàn mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti borí rẹ̀. Olúwa, gbogbo ohun tí ó máa ná mi láti jẹ́ ẹni ìfàmì òróró yàn lótìítọ́ àti lódodo, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Jẹ́ kí n lè fi ara mi jì fún ọ pátápátá kí èmi sì jẹ́ ojútùú sí ìṣòro àwọn ẹlòmíràn. Ọlọ́run, a dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ o. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní igi tí ó bá ní èso tí ó dára lórí ni a máa ń ju òkúta lù ní gbogbo ìgbà. Wọn kì í jẹ́ kí ó sinmi. Ẹni tí ó bá jẹ́ ẹni tí ó ní ìfàmì òróró Ọlọ́run nínú ayé rẹ̀, ó ṣeé ṣe kí àwọn ènìyàn má jẹ́ kí ó sinmi o nítorí èso tó wà nínú ayé rẹ̀. Olóbùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a ó pàdé ní ọ̀la, ó dàbọ̀.